Mo kí yín ẹ̀yin olólùfẹ́ gbé mi débẹ̀ ẹ wò ó wọ́n ní sẹ̀ríà lọ ti dé nàìjíríà Màmí Yorùbáwùyí àwọn ló sọ bẹ́ẹ̀ wọ́n ní sẹ̀ríà lọ ó ti dé nàìjíríà pé ó ti bẹ̀rẹ̀ láì ní àbújá sẹ̀ríà lọ yẹ kò lè wá sí orí ilẹ̀ yorùbá sẹ̀ríà lọ yẹ ànígbà kó wá sórí ilẹ̀ yorùbá ẹ bá wa bá àwọn ọba wa sọ̀rọ̀ kí wọ́n má gba àwọn pípù yìí kan gbé sẹ̀ríà lọ kí wọ́n má gba àwọn pípù yìí kan gbé sẹ̀ríà lọ wá sílẹ̀ yorùbá ẹ wo ẹ máa gbọ́ nǹkan tí Màmí Yorùbáwùyí ẹ máa gbọ́ tí wọ́n sọ nínú fídíò yìí ẹ wo bọ̀bọ̀ tẹ́ ń wo fídíò bọ̀bọ̀ tẹ́ ń wo fìlà white yìí bọ̀bọ̀ yìí lọ́jọ́ kìíní àná ó tákù èmi náà kó tó di pé ó lọ tákù Màmí Yorùbáwùyí náà sìn yìí bọ̀bọ̀ yẹn bọ̀bọ̀ lẹ́nu gígùn yìí ó tákù èmi náà tó ní kèmí lọ máa bẹ́ mi àlọ́rin kèmí lọ máa bẹ́ gbogbo Ìlọrin kẹgbọ́n bọ́ yóò gbádùn ó ti lọ tákù Màmí Yorùbáwùyí ẹ wo Màmí Yorùbáwùyí wọ́n fi ọ̀rọ̀ gba orí ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá wa pé àwọn ọba wa kán bá wa wá nǹkan ṣe sí ọ̀rọ̀ bàbá wa Chief Olóyè Sunday Igboho abẹ́gẹ́tì mi ẹ jọ̀ọ́ ẹ bá wa bẹ àwọn ọba kán bá wá solution sí ọ̀rọ̀ Olóyè Sunday Igboho ìyẹn bàbá Olóyè Sunday Igboho ẹ wo ní Ìlọrin wọ́n respect ẹ̀mí àwọn ní Ìlọrin bọ̀ àwọn ọba wa nílẹ̀ Yorùbá àwọn pípù yìí wọn ò respect wọn rárá ẹ wo àwa là ní gbà wọ́n láàyè àní fún wọn láàyè kán máa fi ìlọkulọ̀ lọ̀ wá nílẹ̀ yorùbá ẹ wá gbọ́ nǹkan tí Màmí Yorùbáwùyí ẹ wá gbọ́ nǹkan tí wọ́n sọ. ò ní gbé fídíò mi kó máa wá parọ́ mọ́ mi kí ló kèmí àtẹ́mí àlọ́rin kí lájọ ní papọ̀ mi ì mẹ́mí àlọ́rin rẹ ní àlọ́rin ò mọ̀ mí rí kò sí tó pin èmi àtẹ́mí àlọ́rin papọ̀ so kí ni problem ẹ ó gbẹ́bọ síwájú mi ẹbọ yóò yẹ kó gbé síbi ẹnu mi nítorí ẹbọ ẹlẹ́bọ lèmi èmi máa ń jẹbọ dáadáa ẹlẹ́bọ ni mí confam original ọmọ èṣù ẹ̀yin kọ́ sọmọ ẹlẹ́bọ lẹ́yìn náà wọ́n ti fi àdá ṣá orí wèrè àwọn àáfàá nígbà tí wọ́n ṣá orí ẹ̀ wọ́n lẹ́jẹ̀ ti ta sí ẹ lọ́pọlọ ló ṣe ń ṣe bí olórí burúkú ṣùgbọ́n pé eléèkọ́ ni fídà kọ́kọ́ tó máa ṣe fún mi. So and when you want to do video wọ́n máa o fẹ́ gang fight ìgbà yẹn náà àwọn wo ló pè ń gbà yẹn tó ní kàn máa bọ̀ ẹ̀yin kinní kan ìyá ọmọ Yorùbáwùyí èmi lọ́mọ Yorùbáwùyí ìyá tó bí ẹ kò ní dáa fún ìyá tó bí ẹ nínú kò ní dáa fún tó bá ti kú kò ní dáa fún tó bá ti wà láyé kò ní dáa fún èmi lọ́mọ Yorùbáwùyí yẹn kí lè tẹ gọ̀ báyìí ná well I will not blame you Islam allow you guys to lie ẹ̀sìn ìsìlámù ní kẹ́ ẹ pa irọ́ orí ibú rọ́ wọ́n ti fi àdá fọ́ orí wèrè wọ́n ṣá orí ẹ̀ jàgàjàgà ni fídíò tí mo ṣe yìí eléyìí ni fídíò àkọ́kọ́ tó máa ṣe fún mi ò bẹ́ẹ̀ tí fídíò eléyìí mo fẹ́ lo 30 minutes lórí ẹ̀ tọ́lọ́run bá gbà mí láyè láti fi bú ìyá ẹ̀ bú olórí ibú bàbá ẹ̀ tí ò ní rònú tó lọ kì ìyá ẹ ní òfò mọ́lẹ̀ tó lọ bá wọn wá bí tó yẹ kí wọ́n lo kọ́ńdọ̀m wọn wá bí ìwọ ọmọ ìyá sáyé ìwé eléri ibú ọmọ ẹ bá mi share fídíò yìí ẹ share ẹ tẹmọtẹmọ tọ́pìkì gbé fún ẹ gbé fún Yorùbáwùyí come back for àfa àforífọ́gò olórí bíi káńtà àwọn ẹlẹ́ran ẹ ti rí káńtà ẹlẹ́ran rí ẹ ti lọ sísọ ẹran kẹfà ó sì bí kíbi tébù wọn rí bẹ́ẹ̀ lórí ẹ̀ ṣe rí wọ́n ṣá gbogbo orí ẹ̀ ẹ̀jẹ̀ ti wá rọ́ sí lọ́pọlọ. Now he is calling on Ògo Ìlọrin ẹ̀yin Ògo Ìlọrin bó lẹ́wà ẹ wá kíní kan kò ní dá fún ìyá ẹ̀ àwọn Ògo Ìlọrin yẹn wọ́n ṣẹ̀ mí mo ń retí kó gbé mi lọ sí kóòtù ni mo ń retí wọ́n ṣẹ̀ mí wọ́n ṣẹ̀ ẹlẹ́dàá mi tó jẹ́ pé mi ò mọ̀ bóyá nínú ayé yìí bóyá èmi àti wọn àlejò ní nǹkan kan ṣe pọ̀ àwọn Ògo ẹ bá mi àṣàjà àwọn Ògo Ìlọrin ó yá wèrè ó ti orí ẹ̀ tó fi àdá kọlà sí yẹn ó ti sínwín ẹ bá mi hashtag àwọn Ògo Ìlọrin ẹ bá mi hashtag àwọn Ògo Ìlọrin ẹ bá mi hashtag àwọn Ògo Ìlọrin kọ́ máa bọ̀ èmi ìjà wá ìjà ò sí always guiding mo mọ̀ pé ọ̀tá mi làwọn gbogbo tó wà ní Ògo Ìlọrin pátápátá ọ̀tá náà jẹ́ fún mi I know them from day one and I'm expecting their court letter any moment anytime for you calling on them láti wá gbé Yorùbáwùyí
wọ́n lè má gbọ́ because olókùtà ni ẹ́ wọ́n ti fi àdá ṣá ògo orí ẹ̀ kúrò òkúta ló wà lórí ẹ̀ kò sí nǹkan kan lórí ẹ̀ o ò lè ṣe rere nínú ayé torí pé àdá ni wọ́n fi ṣá ọkùnrin tó máa fi rí ògo lò wọ́n ti fi àdá ṣá kúrò nínú orí ẹ̀. ẹ̀rọ lórí burúkú if you come to Nigeria I promise you face the consequences sàárì ẹ̀ ni màá bá sàárì ẹ̀ Suleiman sàárì ẹ̀ ni màá dé bá if you are saying if I come to Nigeria àwì kìíní kan sàárì ẹ̀ ni màá dé bá tó bá wá ní tó sáré tó mọ̀ ọ́ dù màá bá ẹ lórí ààrẹ ni wàá wà lórí ààrẹ ni àṣẹ àwọn tó nílẹ̀ ni máa wá sí Nàìjíríà tó bá ní ẹ tó bá wá Nàìjíríà you face the consequence máa yà bá wọn á náwó sàárì ẹ̀ sí mi pé súlè ibi tán sí súlè sí nìyẹn wọn máa ná ibi tán sin ẹ́ sí fún mi ní ibi tán sin ẹ́ sí náà máa náwó ẹ̀ sí mi àbí kí n bá ẹ lórí ààrẹ o ò ní lè bọ́ tàbí kójú ẹ̀ ti fọ́ kó wà nínú ilé kó máa bè pé ní Yorùbá wù í ẹni á ti wọ́ sẹ́gbẹ̀ẹ́ kan tí á ti yẹ̀ àgbákò àti bá ẹ àgbákò ó ti máa bá ẹ kí n tó di pé mo wá sí Nàìjíríà àbí kó ti jí ẹ gbé kó wà lọ́wọ́ àwọn Fúlàní kó dó wájú ẹ kó dó ẹ̀yìn ẹ kó dó fún ẹ kó dó yẹ kó dó bàbá ẹ. I will not blame you. ẹ̀sìn tẹ́ ẹ̀ sìn ló ní kẹ́ máa parọ́ ẹ̀sìn yín fọwọ́ sí pé kẹ́ ẹ pa irọ́ ẹ̀sìn yín fọwọ́ sí wípé kẹ́ ẹ parọ́ mọ̀yàn you can lie ẹni tẹ́ bá jẹ́ ó fi tẹ́ra lórí TikTok please ẹ fún mi ní ẹni tẹ́ bá lórí TikTok ẹ fún mi ní kí lórúkọ ẹ̀ verse tó ní pé Islam you can lie o lè parọ́ mọ̀yàn ẹ̀sìn yín fọwọ́ sí pé kẹ́ ẹ parọ́ mọ̀yàn irọ́ yìí náà ni orí ibú àgbákò rọ́ọ̀dù wọ́n ti ṣépè fún yín let's hear from him ó fẹ́ ké ẹ̀rín ẹ jọ o ṣó yìí o ẹ yẹ ká máa rẹ́rìn ni o tó fẹ́ sunkún ni o gbogbo ìgbà tí àwọn ọ̀tá wa tó bá ti ń gbórúkọ wa báyìí ó lọ ọ̀rọ̀ bí ẹkún bí ìbànújẹ́ bí òṣè kó lọ máa dá sí àárín ilé àwọn ọ̀tá èmi àti yín gbogbo ẹni bá sọ pé ìwà láyé wa ń ní òun lára kó lọ bá wa fara ní gbogbo ẹnikẹ́ni kéèyàn nílé ìyá nílé bàbá lórí íńtánẹ́ẹ̀tì lẹ́nìwíẹ̀ tó bá ti ń wo èmi Ayélàgbé Àbẹ̀ní tínú ń bi ẹ bá mi sọ fún pé inú abímọkú yìí dùn onítọ̀hún kò sí bóyá fẹ́ ṣe inú ẹ̀ ò ní dùn á máa sunkún ni as e dey pain dem e dey sweet us as e dey pain dem ọmọ yìí dey sweet us as e dey pain dem e dey sweet us as e dey pain dem ọmọ yìí ṣàríà lọ a sì máa play ṣàríà lọ bẹ́ẹ̀ jẹ́ ká rẹ́rìn díẹ̀ a sì máa play ṣàríà lọ ẹ jẹ́ ká fi eléyìí olórí bí káńtà àwọn ẹlẹ́ran orí ẹ̀ dàbí tébù àwọn ẹlẹ́ran wọ́n ti ṣá gbogbo orí ẹ̀ tó pé fídíò àkọ́kọ́ tó máa ṣe fún mi kọ́ eléyìí wàá collect díẹ̀ tó bá tún lo fídíò mi lọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ Raimi kó ṣàlàyé fún ẹ you go collect ẹ jẹ́ agbọ́ tó sọ. gbogbo ọmọ Ìlọrin alábòsípọ̀ ọ̀nù wa ó bú mi ó yẹ̀yẹ́ mi ó gbé fọ́tò mi sórí péjì ẹ̀ ẹ gbọ́ nǹkan tó sọ pẹ̀lú ọba Ìlọrin á sọ kẹ́ ẹ fọ́lò wa ẹ̀ ní fọ́lò wa. ìwèrè wá fọ́lò wa á sọ kẹ́ ẹ fọ́lò wa ẹ̀ ní fọ́lò wa wèrè ń wá fọ́lò wa àwọn èèyàn kì í fọ́lò lórí burúkú ayé ò kì í bá aládánwò ṣe aládánwò ni ẹ o ò lè máa wá ìṣubú ẹni tó wà lókè kó wá sọ pé wọ́n fẹ́ ga wàá pèrè mọ́lẹ̀ ni bàbá mi ló sọ fún ló Láyélàgbé Àbẹ̀ní ó ní tó bá rẹni tó bá wà lókè ó ní má gbàdúrà kó wá sílẹ̀ o ó tó bá fà á lẹ́sẹ̀ tó máa jábọ́ báyìí olórí yẹn ló máa jábọ́ lé á tún wá máa pèrè ẹ̀ mọ́lẹ̀ ni máa pèrè ẹ̀ mọ́lẹ̀ according to ìwé yín tí Fìràúnà bá ṣorí ibú Músà ò ní gòkè Músà ó pèrè Fìràúnà mọ́lẹ̀ fi gòkè ni máa pèrè ẹ̀ wàá parẹ́ mọ́lẹ̀ lẹ̀ wàá parẹ́ sínú ayé wàá parẹ́ sínú ayé àdàbí àyàfi tó bá yẹ pé nǹkan tó sọ lórí fídíò yìí tó bá yẹ pé òótọ́ ni ṣé o pé tí ń pa àwọn kinní kan àwọn ọmọ Ìlọrin kó dìde kó gbé Yorùbá wuyì kò ní dáa fún ẹ wàá fẹ́ o máa kéku ni wàá kéku ó ti sunkún kánà ẹ̀kẹ́ gbádí kan bíi mọ́sà níyọ̀ ẹlẹ́kẹ̀ gbádí kan bí ẹni pé wọ́n fi yọ̀ sí mọ́sà ẹlẹ́kẹ̀ kungu bí ẹni lùlù àgídìgbò ọ́ kéku ni
ó máa kékú ni èmi náà wà bí ìfún ẹ ó máa sunkún wà á kékú wọn ní èèyàn kékú ó máa kékú ni àyàfi àdàbí Ògo Ìlọrin ó yá ẹ lọ dáwó Ògo Ìlọrin ẹ bá mi aṣáájú àwọn Ògo Ìlọrin mo ní kó má pè mí wọn ṣe pè fún wọn ní ara ń kọ mí o ẹ bá mi aṣáájú àwọn Ògo Ìlọrin ẹ bá mi aṣáájú gbogbo pátápátá lórí comment section ẹ jọ̀ọ́ please hashtag Ògo Ìlọrin hashtag Ògo Ìlọrin hashtag Ògo Ìlọrin ẹ tó ń pè yẹn kì í send kìíní sí hashtag Ògo Ìlọrin hashtag Ògo Ìlọrin bá mi hashtag àwọn Ògo Ìlọrin ẹni iṣẹ́ ti dé fún wọn ò kàn wá dáwó kí yóò bá wù yín lọ sí kóòtù Ògo Ìlọrin Òkè-Kúrà straight Ògo Ìlọrin Òkè-Kúrà straight ẹ bá mi hashtag wọn Súlè sàárì ẹni máa dé bá jẹ́ kájọ bẹ máa dé àbí kò wà lórí ààrẹ kó máa yàgbẹ́ kó máa tọ̀ àbí kò wà lọ́wọ́ àwọn ajínigbé kan ti jí ẹ gbé àbí kò wà nínú ìbànújẹ́ tó máa tóbi jù ẹ lọ ẹ máa kéku ni wo lọ́bọ̀dá eléyìí ó ti ń sunkún tipẹ́tipẹ́ mú ẹ̀ṣẹ̀ ráyè tiẹ̀ lẹ́nu ni Òkè-Kúrà ó fẹ́ sunkún àání kẹ́ fọ́lò ra ẹ̀ ní èèyàn kankan ò ní fọ́lò ẹ̀ ta ló fẹ́ fọ́lò lórí ibú ta ló fẹ́ fọ́lò lórí burúkú o kó nawọ́ sókè if you want to follow lórí burúkú raise up your hand olórí ibú ni ẹ kò tẹ́ tó máa fọ́lò ẹ̀ àtúrò ìwà ilẹ̀ díẹ̀ tó yá sunkún díẹ̀ sí. Ọba Ìlọrin asọ̀kẹ́ fọ́lò wa ẹ̀ ní fọ́lò wa sọ̀rọ̀ tó sọ sọ́ba Ìlọrin sọ̀rọ̀ yìí dáa bàbá sọ̀rọ̀ míì àwa nìkan. ṣe gbọ́ o ó ní sọ̀rọ̀ tí Yorùbá wù yìí sọ sọ́ba Ìlọrin ó ní ṣódà ẹ máa wá gbọ́ fídíò tó máa play o olórí ibú ẹ bá mi wọ́n ní èpè gbogbo àbí mo ti tọwọ́ bọ̀ ní ṣépè fún ẹ láàárọ̀ ìkéde pé mo ṣe sùn fún ẹ mo ti fọwọ́ gbá ojú ara báyìí yídà jáde lójú ara ni yídà wọn fàbẹ gbé ẹ jáde ni àdàbí àyàfi tó bá ṣe pé tó sọ lórí show yìí tó sọ lórí fídíò mi tí mo tó play yẹn tó bá ṣe pé òótọ́ ni òun nìkan ló ní ṣẹ̀sí kúrò láyé ó máa ṣòfò kúrò láyé ni Ọba Ìlọrin ni kọ́kọ́ ni kò pé ó lọ pé ó ṣe ń pọ̀ Ọba Ìlọrin sọ́ba Ìlọrin ò lọ́ba ẹ̀mí Ìlọrin ló ń pè lọ pé ta ló máa tún pè ta ló tún lọ pé àṣetánì Sókótó wàá wọlé bí àrà ó máa wọlé báyìí bí àrà ni èmi ò kí ń parọ́ mo tó bá parọ́ mọ́ mi máa ń wọ̀n lépè tó sọ sọ́ba Ìlọrin ẹ máa gbọ́ wèrè o. Olùwà sọ̀rọ̀ tó sọ sọ́ba Ìlọrin sọ̀rọ̀ yìí dáa bàbá sọ̀rọ̀ míì àwa nìkan la máa jẹ́bù rẹ̀ kò sí wípé ẹ kọ́mẹ́ǹtì ẹ bá wa share rẹ̀. yẹtiri wáì tó lórí burúkú fi ń sọ̀rọ̀ ó là ṣó tó eléyìí gan ó ti lé 2 hours tó wà lórí page ẹ̀ mi èèyàn kankan tó comment torí pé olókùtà ni ẹ o ò lè fẹ́ bà tèmi jẹ́ kí tiẹ̀ dá Yorùbáwùyí lórúkọ mi èyàn kí ń lékun sí mi kí ń léjò sí láéláé tó bá lékun sí mi màá lé anaconda sí ẹ màá lé láyọ̀nù sí ẹ gbogbo nǹkan tó wà nínú zoo nínú omi nínú igbó ni màá lé sí ẹ tí ẹ ò lè dá tí ẹ ti bẹ̀rẹ̀ sí ní yẹ̀ láti wákàtí yìí lọ. àánìkẹ́ kọ́mẹ́ǹtì ẹ̀ ní kọ́mẹ́ǹtì àánìkẹ́ sí ààrẹ ẹ̀ ní sí ààrẹ ilé ebi ló máa pakọ mọ́nàmọ́ná kú ebi ló máa pa ẹ́ kú. ẹ tún gbọ́ nǹkan tó sọ pẹ̀lú Ọba Ìlọrin kí la fẹ́ ṣe sí i kò wá sọmọ Ìlọrin kankan tó dìde àwọn ọmọ tí èso ọmọ Ìlọrin àwọn nìkan ni wọ́n wá sọ̀rọ̀ látòkè ẹ̀yin náà wò nísìn kí nìkan tẹ́ fẹ́ sọ lé lórí ẹ wá pé ayé lógo Ìlọrin Ògo Ìlọrin tí ò lè backfire ó wá sọ pé Ọba Ìlọrin ò lè sọ̀rọ̀ mọ́ lẹ́nu rẹ̀ lọ́hùn ẹja bẹ̀rù Ọlọ́run bíyẹn bá dàgbà ṣé àgbàlagbà kí ni wọn ọmọ kan tó ń pè lágbàlagbà ni ó wá plọ̀tì àwọn èèyàn kalẹ̀ wípé ẹ sọrú ọ̀rọ̀ yìí ó wá sí àṣẹ lé lórí bí n bá ti gbìjà nísìn èmi náà ni ó yẹ̀yẹ́. o ò níjà kankan tó fẹ́ gbé àti tó bá fẹ́ parẹ́ máyé lára ló kù o ò níjà kankan tó fẹ́ gbé ẹgbọ́ lẹ́nu mi pé mo sọ wípé Ọba Ìlọrin ò lè sọ̀rọ̀ mọ́ ó lémi ni mo plot èèyàn ká àdàbí tí má tiẹ̀ ṣe rí àwọn àáfàá ẹgbẹ́ yín ẹ̀yin lẹ máa sọ pé adá 200 million fẹ́nìkan at last ẹ bá padà jà ẹ bá padà tú àṣírí ara yín pé sàkámà jẹ́ ni àti gbọ́ àyìmọye owó tẹ́ sọ pé ẹ gbà àwọn Ògo Ìlọrin náà tó yẹ pé at the end of the day tẹ́ bá jà ẹ máa ní upload ẹ ní ẹnìkan ló pé èèyàn ló ní kí n pè àti rẹ́ni tó sọ pé ẹ fún ní Mẹ́kà ẹ fún ní àjì tó yẹ pé lórí irọ́ ni
àti rówó mọ́ṣáláṣí tẹ́ ẹ gbà tó jẹ́ pé lórí irọ́ ni tó jẹ́ wèrè ló máa ń pe èèyàn ní wèrè tó pé òpùrọ́ ni yín ó lè mí plọ́tà àdàbí àyàfi tóbìnrin ò bá bí ẹ àdàbí àyàfi tí bá tiẹ̀ plọ́ọ̀tì èèyàn rí tọ́kìlẹ̀sì yìí tó sọ yìí nìkan ló ò ní ṣe àgbákò nínú ayé yìí irọ́ yìí ni ẹ bá mi sọ fásitì tó ń sọ pé ànábì ní kẹ́ máa parọ́ Àlùkùránì fọwọ́ sí pé you can lie ẹ lè pa irọ́ orí ibú àgbákò rọ́ ni ẹ lè parọ́ lórí omi wọ́n ti fi àdá ṣàkórí ọmọ wèrè olè yankoríko tìfutìfu olè ọmọ olè ọba àlọrin kò sọba ń lọrin ẹmíà ló wà ń lọrin òun sọ̀rọ̀ nípa àgbàlagbà kí wọ́n sórí péjì mi ni ọmọ arúgbó lèmi ọmọ àgbàlagbà ni mí èmi tọ́jú arúgbó mo wo arúgbó mo bá arúgbó ṣe mo jọbi arúgbó mo fọ̀dí arúgbó I love arúgbó and arúgbó love me kíni mo wà báyìí tí mo ti ń ṣe ọ̀rẹ́ arúgbó àwọn ọ̀rọ̀ tí mo máa ń sọ wípé àwọn ọ̀rọ̀ arúgbó ni mo máa ń sọ because àwọn arúgbó lọ̀rẹ́ mi láti kékeré mo wà ní school gan àwọn arúgbó lọ̀rẹ́ mi ọmọ ọ̀dọ̀ àgbàlagbà ni mí ìgbà tí Yàkísẹ́ ti bú mi Yàkísẹ́ ti mélòó ló gbà lọ́wọ́ mi lọ́jọ́ ọjọ́ orí ó pé mo respect ẹ̀yìn because mi ò kí ń fẹ́ bú àgbàlagbà tó pọ̀ mọ́ arúgbó ni mí tó bá yẹ pé lóòótọ́ ni Ẹ̀mí Ìlọrin ò lè sọ̀rọ̀ mọ́ torí mi ò tí àwọn ti pẹ́yàn kan tẹ̀ sọ̀rọ̀ lórí show mi ìwọ ló túbọ̀ wá tú síta nísìnyí olórí ibu ló yẹ kẹ́mí àwọn ẹ̀ lè pè mí ó yẹ kí àwọn ọmọ Ẹ̀mí Ìlọrin kí wọ́n wá sọ̀ǹda kí wọ́n dà ẹ́ ní sọ̀ǹda lọ́rùn kọ́ máa na orí ẹ̀ torí orí ẹ̀ ti yí orí ẹ̀ wọ́n pàṣẹ ẹ̀ ní símẹ́ǹtì náà fi lẹ̀ so kọ́ máa wulẹ̀ nù ẹ́ lórí mọ́ kọ́ wá na ọrùn ẹ̀ wá sísàlẹ̀ because you are a useless being kò síbi tí àgbà ò ti lè báyàn àgbà á bá ẹlòmíì apá ló máa bá àgbà á bá ẹlòmíì ẹsẹ̀ bọ̀tọ́ ń bú Tinubu pé ó ń yàgbẹ́ ó ń tọ̀ orí kí n bá wọn bú Tinubu pé ó yàgbẹ́ ó ń tọ̀ because kò síbi tí àgbà ò ti lè báyàn kò sí àrùn tàbí àìsàn tí àgbà ò lè gbé wá tí ò lè anybody tó bá dàgbà ló máa tọ́ kinní kan wò ó lè jẹ́ sẹ̀lẹ̀ ẹlòmíì ó lè jẹ́ ojú ẹlòmíì lè máa rojọ́ jù ẹlòmíì lè máa dákẹ́ ṣin kó má lè sọ̀rọ̀ oríṣiríṣi ọ̀nà ni àgbà máa fi ń ṣèyàn orí mi kí n bá wọn bú Tinubu gbà tó ń bú Tinubu ó ń yàgbẹ́ ó ń tọ̀ tí ò dẹ̀ tí ì dórí oyè orí mi kí n bá wọn bú Tinubu olórí ibú ẹni òfò ni ẹ àwọn ògo Ìlọrin tó ń pè tó bá pè wọ́n káwọn náà tẹ̀lé ẹ níjọ gbádùn papọ̀ ẹjọ́ ń ṣi èrè papọ̀ tí ò bá pè wọ́n kí wọ́n tẹ̀lé ẹ ẹjọ́ ń ṣi èrè papọ̀ ó dà pé fẹ́ kí n drag àwọn òfò Ìlọrin yìí yẹn ó dà pé fẹ́ kí n drag wọn ó ti ya wèrè. Yorùbá a máa lọ́ọ́ bá ń lọrin tó bá fẹ́ kú ẹ lọ́kún any one of you tó bá gbé fídíò mi ẹ gba strike ẹ ṣí èrè fídíò mi is for everybody free ni ṣùgbọ́n ìyẹn ní negativity ẹ bá gbé fídíò mi tí yín á ta mọ́ mi lọ́wọ́ tí yín máa ọwọ́ báyìí tí yín máa yẹ̀ sí ó fẹ́ ké ẹ̀yin ògo Ìlọrin ẹ̀yin ògo Ìlọrin ẹ̀yin ògo Ìlọrin olórí ibú ẹni òfò. já bẹ̀rù Ọlọ́run bí yẹn bá dàgbà. já bẹ̀rù Ọlọ́run ẹ̀jẹ̀ dàgbà ọpọlọ ti tọ́ sí wèrè lẹ́yìn ẹ̀jẹ̀ ti ta sí wèrè lọ́pọlọ sọ̀rọ̀. ṣé àgbàlagbà kí ni wọn ọmọ kan tó ń pè lágbàlagbà ni ó wá plọ̀tì àwọn èèyàn kalẹ̀ wípé ẹ sọrú ọ̀rọ̀ yìí ó wá sí àṣẹ lé lórí bí n bá ti gbìjà ní ìsìn èmi náà ni ó yẹ̀yẹ́ ẹ wà máa fi mí ṣe yẹ̀yẹ́ Ọlọ́run ní já yẹ̀yẹ́. ẹ bá wò dáadáa. oníkọ̀ǹgù lórí ẹ jẹ́ ká gbọ́ ó ní mo plot èèyàn sọ ni o tó ní mo plot èèyàn sọ ní bá a sọ̀rọ̀. ẹ sọ bí tí ọba lọrin ibi tí tó sọ̀rọ̀ jáde ẹ rí i pé kò ní sọ̀rọ̀ ẹ lè rí ibi tí ń sọ̀rọ̀ àbí tí máa ń ṣàdúrà ẹ rí i pé nǹkan tí ń sí òun gan lára ó ṣe wà wọn gan Ọlọ́run ti mú òun rẹ̀ lọ òun lè sọ̀rọ̀ mọ́ gan. ìyẹn ní pé gbé fídíò bí tí wàá ti ń ṣàdúrà fún yín ẹ lè ń ṣàdúrà lẹ́nu bí ọdún kàbọ́dún méjì sísìn ẹ rí yóò kàn dúró náà lẹ́nu ní àmọ́ ọ̀rọ̀ pé bàbá ní kó kú bàbá ní kó pẹ́ bàbá ní kó ṣe gbólókọ rẹ̀ gan òun gan ìpín sí òun gan lọ́wọ́ báyìí Ọlọ́run tí wọn Ọlọ́run sì ní mú lọ sójú ẹ̀ láti fi gbà torí bàbá rẹ̀ ti tọ́ láì gbalẹ̀ ìbáwọn láàṣẹ Ọlọ́run tó ti bó sì dẹ́rẹ̀ ẹran lókè lọ́nà Ọlọ́run mọ̀ tún àṣírí gbogbo ẹ̀kọ́ kan báwọn.
a máa gba ilẹ̀ Yorùbá tí mo ṣàṣẹ sí ẹ dákun gbogbo tó fẹ́ ká gba ilẹ̀ Yorùbá ẹ bá mi ṣe àṣẹ mo fẹ́ kí wèrè mo fẹ́ rí àṣẹ bíi 1 million kí wèrè yìí lè bá sun ẹkún a máa lọ ra korobá tá a máa gbé fún ẹ wàá máa sun ẹkún sínú korobá ṣàríà lọ ti ṣẹlẹ̀ ní Nàìjíríà a ní gbà kẹ́kẹ́ ṣàríà lọ bá tiwa jẹ́ ẹ ti gbórí ibú ṣàríà lọ wọlé a ní gbà kẹ́kẹ́ ṣàríà lọ bá tiwa jẹ́ wọ́n ti ṣàríà lọ dájọ́ ẹnìkan nísìnyí mo máa play ẹ̀ fún yín ṣàríà lọ àwa ò ní gbà yẹn fún yín lẹ̀ Yorùbá o tó bá fẹ́ kú ni kò lọ kú olórí ibú wọ́n ti fi àdá wọ́n ti fi àṣẹ o God bless you if you want Yorùbá nation ẹ bá wa kọ àṣẹ ẹṣẹ God bless you báṣẹ yẹn ṣe lọ yẹ kó máa lọ bóyá lọ lórí Facebook lórí YouTube lórí TikTok ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ àṣẹ a máa gbalẹ̀ Yorùbá ẹ tó bá ní kò ní ṣojú ó máa ṣẹ̀yìn ẹ̀ a máa gba ilẹ̀ Yorùbá máa bọ́ sí a máa kú lábẹ́ yín ó lè pẹ́ ó lè jìnnà ó lè yá a máa gbalẹ̀ Yorùbá tẹ́ bá fẹ́ kú ẹ lọ kú ni mo ṣe ń pariwo fáwọn ọmọ Yorùbá tá à ń jà sí pé Aláàfin ṣe kíní kan ò ní ṣe kíní kan pé ẹ jẹ́ ká wá unity ká wá ìrẹ́pọ̀ láàrin àwọn ọmọ Yorùbá Sunday Igboho ti try party ẹ̀ àwọn ọba yìí ẹ jẹ́ kẹ́nu wọn kò àwọn aláṣẹ àwọn tó wà lókè gbogbo àwọn ọmọ ẹrú yìí a máa fi wọ́n ṣe sanfíìdì ní lágbára Elédùmarè nígbà tó pé àní gbalẹ̀ Yorùbá pé Yorùbá ò ní nígbà sinmi ẹ mọ padà di fertilizer ní láṣẹ Ifá láṣẹ ọ̀run láṣẹ Èṣù ọ̀dàrà àṣẹ gbogbo orúmọlẹ̀ Yorùbá pátápátá fertilizer lè máa padà jẹ́ gbẹ̀yìn láyé yín wọ́n lọ máa gbalẹ̀ Yorùbá mú láṣẹ ó ní mò ń ṣe ó wá ń ṣe àṣẹ sí kí má ṣe àṣẹ ó dùn wọ́n Yorùbá wuyì wíná o wíná o Yorùbá wuyì àdán èmi lọkọ yálà ìyá yín Yorùbá wuyì àdán wíná pátápátá going forever àgòpí ilẹ̀ Yorùbá a máa gbà túsílẹ̀ a máa gba ìtúsílẹ̀ a máa gba òmìnira kúrò lọ́wọ́ ẹ̀yin ajogun ẹ̀yin apani yìí ṣé o pé mi ò dá sí yín láti jọ ẹ̀ ṣùgbọ́n o continue o máa play video mi o máa sọ negative things sí kí tó play ṣàríà lọ tó fi dájọ́ jẹ́ kí n play video yìí fún yín kẹ́ lè mọ̀ wípé wọ́n ti ya wèrè mọ́ Ọlọ́run lọ́wọ́ o. béèrè question lọ́wọ́ brother kan pé wọ́n sọ pé kán pa ẹni tó bá fi Islam sílẹ̀ bẹ́ẹ̀ ni bí Islam ṣe gbé wá nìyẹn pé kán pa ẹni tó bá fi Islam sílẹ̀ kò dẹ̀ sí nǹkan kan tó burú ńbẹ̀. ṣé ẹgbẹ́ tó ń ṣèdè Yorùbá lẹ́nu bí Islam ṣe gbé wá nìyẹn pé kán pa ẹni tó bá fi Islam sílẹ̀ ó dẹ̀ olórí burúkú dẹ̀ ń sọ èdè Yorùbá lẹ́nu ó ní Islam sọ pé kí wọ́n pa ẹni tó bá fi Islam sílẹ̀ ẹni Kùránì sọ wípé ẹ mọ̀ mí kẹ́ tó sìn mí ṣé a mọ Allah ká tó máa sìn bí wọ́n ṣe ti bí ọlọ́lọ́jù wá sílé kéwú ṣáàtì mọ̀ pé èèyàn kan ń jẹ́ Allah bí wọ́n ṣe ti bí wa báyìí lọ́lọ́jù wá sílé kéwú àti ìmọ̀ Allah wọn ni ká máa sìn abẹ̀rẹ̀ sí ní sìn adẹ̀dàgbà tó ní aláàsìn mọ́ ẹni kan pa wá gbogbo ilẹ̀ máa kú dànù láṣẹ Elédùmarè. pípẹ́ béèrè question lọ́wọ́ brother kan pé wọ́n sọ pé kán pa ẹni tó bá fi Islam sílẹ̀ bẹ́ẹ̀ ni bí Islam ṣe gbé wá nìyẹn pé kán pa ẹni tó bá fi Islam sílẹ̀ kò dẹ̀ sí nǹkan kan tó burú ńbẹ̀ torí pé wọ́n force ẹ̀ kó tó di pójú Islam kí wàá lóde tó fi fẹ́ kúrò ńbẹ̀ ńgbà tó jọ ìtàn. Àkànbí ti sùn. bóyá ẹ bá wa jí Àkànbí o. Àkànbí wọ́n ní ẹni tó bá fi Islam lẹ̀ tó bá pa wọ́n ní kò burú o so kékulé gbọ́ kó sọ fún tó kó ọmọ Yorùbá tó gbé ṣẹ̀ríà dé ẹ lọ fi Islam lẹ̀ o Islam. wọ́n ti gbé ṣẹ̀ríà dé o máa play ẹ̀ fún yín wọ́n ti gbé ṣẹ̀ríà dé. ẹ̀yin èèyàn mi Justice Salafi ẹ má fi kí lórúkọ ẹ̀ sórí sí kinní ẹ̀ ẹ má fi orí rẹ́ẹ̀dì sí ẹnìbọ̀ tó bá ti bú mi emoji ẹ̀rín ni kẹ́ fi sí ẹnìbọ̀ tó bá ti bú mi ní comment section ẹ má fi angry face sí mo mọ̀ pé ó ń dùn yín ẹ má fi angry face sí emoji ẹ̀rín ẹnìbọ̀ tó bá ti bú mi ẹ bá mi fi emoji ẹ̀rín sẹ́gbẹ̀ẹ́ èébú tó bú mi yẹn. Ta ló ń dàlúrú Salafi 1990 ni ta ló ń bàlújẹ́ Salafi 1990 ni àwọn òwò náà ní kó máa pààyàn Salafi 1990 ni ta ló ń jẹ kíní kan o Salafi 1990 ni ta ló ń bàlújẹ́ Salafi wá bú mi Justice Salafi ó wá bú mi ẹ wá kà fún nígbà tó pé lára wọn ló kọrin pé
ta ló ń dàlúrú Sàláfì 1990 ni ta ló ń bàlú jẹ́ Sàláfì 1990 ni ta ló ní kó máa pààyàn o Sàláfì 1990 ta ló ní kó máa gbọ́ tòbí ẹ̀ Sàláfì 1990 ni ó yá Sàláfì ẹ̀yin olórí ibú dédé ó ní wọ́n ní ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá ti fi ṣìlámù sílẹ̀ wọ́n ní kẹ́ pa ànábì ní kẹ́ pa ó ní ẹgbẹ́ orí wọn sọnù kọ́lá wọlé mo rí pé ẹ̀yin lẹ fi orí rẹ́ẹ̀dì síbẹ̀ mo rí pé ó ń dùn yín ẹ̀ máa kó dùn yín yẹ̀yẹ́ ni kẹ́ máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ Sàláfì 1990 àwọn náà ń ba gbogbo ayé jẹ́ àwọn olórí ibú somebody ẹ jẹ́ ká gbọ́dọ̀ la ìsìlámù ní kẹ́ ẹbẹ́ orí o ẹbẹ́ orí. Màjí Àkànbí o. Àkànbí wọ́n ní ẹni tó bá fi ìsìlámù lẹ̀ tó bá pa wọ́n ní kò burú o sọ̀rọ̀ kékulé gbọ́ kó sọ fún tó fún ọmọ Yorùbá tó gbé ṣèríàdé ẹ lọ fi ìsìlámù lẹ̀ o ìsìlámù sì fáwọn ọmọ Yorùbá o ṣe gbọ́ mọ̀ pé tí ilẹ̀ fi ń gbọ́ sí i. akílódé tí ó sì fọ́ ọmọ Yorùbá. àwọn ń pààyàn lẹ̀ Yorùbá. nǹkan tó ní pé tí Yorùbá fi ń béèrè mo dẹ̀ dáhùn. mo ti wá sọ̀rọ̀ lé lórí pé wọn fọ́ sí kó tó di kó gbà. èmi tí mò ń bá yín sọ̀rọ̀ Muslim lèmi ṣe ń gbọ́ mi. mashala ẹni sùn ẹ má bínú ẹ máa fún yín máìkì ń sìn. ṣe rí àwọn kan wọn dédé wá fún wọn lẹ́sìn kan gbà bí àwa báyìí náà wọ́n bí wa síbẹ̀ àdàgbà ṣé mo pé èmi kọ́ mo gbà wọ́n kàn bí mi síbẹ̀ mo kàn ń ṣe ni so mo wá dàgbà mo wá ní mi ṣe mọ́ ṣe yẹ kó pa mí ẹ̀yin náà ṣé irú nǹkan bẹ́ẹ̀ láàánú ṣáà láàánú báyẹn mo ní mi ṣe mọ́ ní kó pa mí. ẹni bí tí ń pọ́ ṣẹfẹ́ gbọ́ ánsà. ẹ jẹ́ ń pa máìkì mi. ṣẹfẹ́ gbọ́ ánsà. ẹjọ́ Mr. Almanasi ẹjọ́ ẹ jẹ́ nǹkan ṣàlàyé nǹkan kan fún àwọn tó wà ní room tẹ́ bá wo gbogbo most religion àwọn tó ti dàgbà sí religion wọn choose ẹ ni because tẹ́ bá bí ọmọ kékeré wọn ń bí ọmọdé pẹ̀lú religion ṣe get ẹ̀yin lẹ máa bẹ̀rẹ̀ process yẹn for example me ilé Christian family ló bí mi sí èmi kọ́ mo decide ẹ mọ̀ nǹkan tẹ́ bá dẹ̀ tẹ́ bá fi tọ́ ọmọ yín ló máa mọ̀ tẹ́ bá sọ fọ́mọ yín pé the sky is red láti ìbẹ̀rẹ̀ ó máa believe ẹ̀ kò ní sẹ́ni tó lè argue pẹ̀lú ẹ̀ so nǹkan tí Mr. Almasi ń sọ kò make sense because ó sọ pé ẹ̀yin lẹ wọn force yín sínú ẹ̀ I mean a baby cannot choose their own religion now so ẹ jẹ́ kí nǹkan tẹ́ ń sọ make sense. wọ́n fọ́ọ̀sì wa sínú ẹ̀ ni àbẹ́yìn tẹ́ ń wò mí ṣé wọ́n fọ́ọ̀sì yín àbí wọn ò fọ́ọ̀sì yín wọ́n fọ́ọ̀sì ẹ bá wa tẹ turn pop lórí show yìí èèyàn tó ń wò wá 150 something 40 something ní turn pop tó wà ń bẹ bá wa tẹ turn pop lórí show yìí ẹ bá wa tẹ turn pop lórí show yìí o Justice Sàláfì 1990 ni ta ló ń bàálù jẹ sálá ìdáhùn ló máa ń pa wọn àwọn fídíò yìí náà làwọn máa lò fún yín so ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ Justice tí wọ́n fi ṣe kí lórúkọ ẹ̀ ta ló ń bàálù jẹ o Sàláfì 1990 ni ta ló ń dàlúrú Sàláfì 1990 ni ta ló ní kàn máa pààyàn o Sàláfì 1990 ni ó yá ẹ jẹ́ ká gbọ́. Federal Capital Territory, Abuja. A Christian property owner in a viral video alleged that the Sharia Court of Appeal seized and auctioned his shop to recover a tenant's unpaid. A Christian. ẹ̀yin Kristẹni ṣe é gbọ́ Sharia Court wọ́n fi lọ ta property èèyàn Sharia law and when we talk they say Nigeria is one. How is Nigeria one? How do we have two laws in a country you guys claim is one and in one Nigeria but in that one Nigeria ni wọ́n ti ń fi òfin Sharia lọ ta property mọ́yàn lórí. Arise TV ṣàlẹ̀ ń wò yìí àbí TV wo lẹ̀ ń wò yìí TV wo lẹ̀ ń wò yìí Sharia is not part of us ìyá mi God bless you it's not part of us it's a foreign culture ọmọ Yorùbá ẹ jí lójú ohun ẹ má sùn o ẹ má sùn gbogbo àwọn tó ti fi àdá ṣá orí wọn kù láàbọ̀ yìí tó ti fi àdá bẹ́ orí wọn bí màálù ilé olókùú orí bíi káńtà àwọn ẹlẹ́ran ẹ má gbà fún wọn Sharia ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní implement ẹ̀ èyí kan dúró lókè ọ̀yà kan bẹ̀rẹ̀ sí ní para wọn bẹ̀ ẹ má gbà bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin tí mo sọ fún yín pé Ọọ̀ni àti Aláàfin pé wọ́n máa tó rí wọn pọ̀ ẹ pàtẹ́wọ́ fún mi if you watch that video gbogbo ẹ̀yin fans mi tẹ́ bá wo fídíò tí mo sọ wípé Ọọ̀ni kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì àti kábíyèsí Aláàfin
ọwọ́ adé wípé ẹ máa jọ rí wọn pọ̀ láìpẹ́ yìí ẹ jọ̀ọ́ ẹ pàtẹ́wọ́ fún mi ẹ sọ pé kùdùsì fún mi ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni táyọ̀ bá torí ìrègùn la ṣe máa ń ṣoore ọlọ́nà máa ń sí ìrègùn ẹ jọ̀ọ́ ẹ pàtẹ́wọ́ fún mi if you watch that video tí mo sọ pé láìpẹ́ yìí wípé bàbá wa Ọọ̀ni àti bàbá wa Aláàfin wípé ẹ máa jọ rí wọn pọ̀ ẹ dẹ̀ níjọ rí wọn pọ̀ pé jákujàku ẹ máa jọ rí wọn pọ̀ nínú ìfẹ́ àti ìrẹ́pọ̀ ni ẹ jọ̀ọ́ ẹ pàtẹ́wọ́ fún mi mo fẹ́ wo èèyàn tó máa pàtẹ́wọ́ fún mi. ẹ ṣe o wọ́n flag YouTube kẹ àwọn wèrè ti flag YouTube ẹ má yẹ kó flag YouTube ẹ bá wọn tẹ́tọ́ pop lórí ẹ̀yà wọn ní àwọn wọ́n flag YouTube báwo èèyàn kan ti pàtẹ́wọ́ fún mi o ẹnìkan ti ní kùdùsì fún mi o kùdùsì fún Yorùbáwùyí o kùdùsì fún mi ẹ ṣe àwọn tó pàtẹ́wọ́ fún mi wọ́n ti fún kùdùsì mo gbọ́dọ̀ sírègùn mi ní sírègùn báwo ẹ jẹ́ ìsírègùn torí ìrègùn la ṣe ń ṣoore kùdùsì fún mi o Ramani fún mi o Rahimi fún mi o kùdùsì fún mi o kùdùsì fún mi ṣe ti wá rí Aláàfin àti Ọọ̀ni ṣe ti wá rí wọn pọ̀ ń sàbẹ̀ rí wọn pọ̀ àní ẹjẹ́ àtẹ̀jẹ́jẹ́ nílẹ̀ Yorùbá ẹjẹ́ àṣẹ ní mẹ́dọ̀ ẹ mọ̀ yẹ ká máa dá sí pé Aláàfin àtọ̀ọ̀ni ṣe kinní kan ẹ jẹ́ kó máa kí rẹ̀ pọ̀ yẹ kó máa ṣẹbẹlẹ mẹ́ǹbẹ̀ kínú wá dùn ẹ ṣe jàre ẹ ṣe gbẹ̀ntẹ́ ń pàtẹ́wọ́ fún mi sákọ́lá wọlé méjì gan la kùdùsì fún Yorùbáwùyí àwọn bá sì Yorùbáwùyí àwọn láìkí wọn máa jẹ́ mo sọ fún yín iṣẹ́ ń lọ lábẹ́lẹ̀ iṣẹ́ ń lọ lábẹ́lẹ̀ táwa bá wá sọ fún yín kò sí màmúlùmálà kò sí rọ́ńbẹ̀ everything nípa ilẹ̀ Yorùbá ó ń lọ lábẹ́lẹ̀ iṣẹ́ gidi ń lọ lábẹ́lẹ̀ iṣẹ́ ń lọ ẹ ṣe gangan tẹ pàtẹ́wọ́ fún mi ẹ ṣe èyí náà ní sórí àṣedànù náà yẹ ká gbọ́ láti àbí ẹ bá mi wò bóyá èmi ni mo dẹ̀ wò dáadáa tẹlifíṣàn station wo leléyìí ẹ bá wa wo orúkọ wọn kẹ bá wa kọ sí comment section. Property owner in a viral video alleged that the Sharia capital territory Abuja. A Christian property owner in a viral video alleged that the Sharia Court of Appeal seized and auctioned his shop to recover a tenant's unpaid debt despite his possession of title deeds and the tenant's goods remaining inside. The incident, which occurred on Tuesday, has sparked widespread debate about jurisdictional overreach. Well, let's take a look before we come back for a discussion. I was in my shop 3 months ago. Okay, what if YouTube sílẹ̀ ẹ ṣé o ẹ̀yin náà bá wa power tap lórí YouTube ní ẹjọ́ ẹ jẹ́ kí n lọ wo YouTube mi unable to be wọ́n ti fi YouTube sílẹ̀ àwọn fáǹsì Yorùbáwùyí Ọlọ́run mi mọ̀ nǹkan tó fẹ́ yẹ sọ̀rọ̀ yìí àwọn fáǹsì Yorùbáwùyí wọ́n láìkì mi dákú wọ́n láìkì mi bàjẹ́ wèrè kan ní wọn ò fọ́ lè ra kọ́mẹ́ǹtì wọn ò lè kọ́mẹ́ǹtì ayé òkè bá aládánwò ní ayé òlè bẹ́ẹ̀ ṣe àdánwò wà lára ẹ ṣe jàre ẹ ṣe bẹ́ẹ̀ kò tí ì tó 166 61 ton pop kò dá bẹ́ẹ̀ ṣẹ́rí Sharia court Sharia law náà fi wá ta ṣọ́ọ̀bù mọ́yàn lórí a Christian man ní Abuja Federal Territory ní Abuja lélẹ́yìí o ni wọ́n ti lọ ta ṣọ́ọ̀bù mọ́yàn lórí. Jurisdictional overreach. Well, let's take a look before we come back for a discussion. I was in my shop 3 months ago. Some people just carry motor gun. Said they are for Sharia Court of Appeal Gudu. That their chief litigation and chief registrar has auctioned my shop. I told them that I don't have any case with them. Why should they auction my shop? I built this church in 2012 for our rent. Mo tó pé èèyàn olórí burúkú yìí ẹ fẹ́ fi ẹ̀sìn gba ilẹ̀ wa ẹ ń tan àwọn èèyàn wa pé abu ṣèlámù ni abu ẹbí àní wọ́n bú Trump wọ́n bú macaroni àbí kí ló kọ Macron Emmanuel Macron kò sí olórí kan tí wọ́n bú ní gbogbo àgbáyé Tinubu tó sọ pé yàgbẹ́ ó ń tọ̀ èèyàn mélòó ni Tinubu fọlọ́pàá mú ó máa ṣòfò ní èèyàn mélòó ni Tinubu fi ọlọ́pàá mú gbàtíṣẹ́ yìí Tinubu bọ́ta wọ́n they build my father they begin my father orí kó sọ mí lè lórí because ọba Tinubu máa pè é kọ́nà ni àwọn tí wọ́n pè ní aṣíwájú nìyẹn. When we are talking about leader we are not talking about ruler
Governor of Kwara State is a ruler, not a leader. A leader must be able to lead. Ṣùgbọ́n tó pé ẹ̀yin wèrè tẹ́ ń tẹ̀lé wọn, ẹ̀yin lẹ ń fún wọn, mo ti máa sọ pé àwọn olóṣèlú Nàìjíríà wọn ò ní wọná. Ẹ̀yin lẹ jẹ́ kí wọ́n lè tún ìlú ṣe. Tó lórí burúkú ni yín. Tó bá ṣe wọ́n pààyàn, wọ́n wọlé wọ́n pa èèyàn 16, mo sọ̀rọ̀, ó ní mo bú gọ́vnà, kò ní dáa fún ẹ. Àwọn ọmọ ẹ̀kọ́ kò ní di gọ́vnà, àwọn ẹ̀ máa tọrọ jẹ ni. So tó bá ti wá abọ́ra ní cancer. Carol White ambassador Carol White. Tó bá ti wá pààyàn, ká má sọ̀rọ̀ àbí. Àdá tó fi bẹ́ tó fi ṣá orí ẹ̀ yẹn, ẹ̀jẹ̀ ti wọnú ọpọlọ ẹ̀, sọ̀rọ̀ olórí ibú ọmọ òfò. Òye ni o. Kíní kan mo wá fẹ́ sọ fún ọ, tó bá yẹ pé o ní làákàyè ni, o lágbèékalẹ̀ ọ̀rọ̀, wèrè Yorùbá nation yẹn sì wà lára rẹ̀. So mọ̀ wípé ìyá ẹ̀ olórí burúkú tó yẹ pé màálù ló kọ́kọ́ do kí bàbá ẹ̀ tó do, kò ní làákàyè, sọ̀rọ̀. Ẹ̀yin gangan lẹ bà ayé Yorùbá nation jẹ́. Mo máa ń sọ kíní kan. They are very good in propaganda. You know that? They are very good. Tó máa fẹ́ mo ti sọ̀rọ̀ yẹn tipẹ́tipẹ́. Àwọn kan wà nínú ayé. Let us learn from what I want to say. Now, ẹjọ́ tó lọ fetí balẹ̀, kẹ́ àwọn kan wà nínú ayé. Tó máa rí pé ẹ̀yin méjì jọ ń ṣe ọ̀rẹ́. Ọ̀rọ̀ tí mo sọ yìí, ẹ̀rọ agé bíbí yìí o, kẹ́ máa gbọ́ dáadáa. Nǹkan tí mo mọ̀ dáadáa ni. Àwọn kan wà nínú ayé tó bá rí pé ẹ̀yin méjì jọ ń ṣe ọ̀rẹ́, tó bá rí pé ẹnìkan ní agbára, ẹnìkan jẹ́ ọ̀lẹ, lẹ́sẹ̀ dàda ò lè jà, ó lábúrò tó gbójú. Wọ́n rí pé àbúrò dàda ló máa ń defend dàda. Ẹ lọ kọ́ ẹ̀kọ́ yìí dáadáa. Tí wọ́n bá fẹ́ fi ìyà jẹ dàda, wọn ò ní bá dàda jà. Wọ́n kọ́kọ́ lọ bá dàda, wọ́n á bá ṣọ̀rẹ́. Wọ́n á wá lo dàda kó bá àbúrò ẹ̀ jà. Kò kí ń ṣe pé wọ́n nífẹ̀ẹ́ dàda o. Àbúrò dàda tó máa jà fún dàda, wọ́n máa kọ ẹ̀yìn ẹ̀ sí dàda láti lè mú dàda ni. Ẹni tí ọ̀rọ̀ mi yẹn bá yé dàda, jẹ́ kí n mọ̀ ní comment section. Àwọn kan wà nínú ayé bẹ́ẹ̀ tó jẹ́ pé propaganda ni wọ́n máa ń lò. Tó máa fẹ́ da ilé ọkọ àtìyàwó tí ilé wọn bá ń dùn, wọ́n fẹ́ da àárín wọn rú, wọ́n wá lọ bá ìyàwó, ìyá Síkírá, ẹ̀rọ bàbá Síkírá o, àwọn rí bàbá Síkírá níbì kan tó lọ gbé obìnrin kan. Ìyá Síkírá máa bóyá wọ́n nífẹ̀ẹ́ wọn ni, wọn ò nífẹ̀ẹ́ ìyá Síkírá o. Wọ́n fẹ́ da àárín ìyá Síkírá àti bàbá Síkírá rú ni. Tí ìyá Síkírá tó wá gbòòrè múmú tó náà wá gbà, at the end of the day, wọ́n padà wá fẹ́ bàbá Síkírá mọ́ ìyá Síkírá lọ́wọ́. This is why you see some women losing their marriage to ọ̀tá wọn tí wọ́n rò bí ọ̀rẹ́ wọn ni. And they will be claiming, ọ̀rẹ́ mi ló gbọ́ ọkọ mi, ọ̀rẹ́ ẹ̀ kankan ò gbọ́ ọkọ ẹ. Ọ̀tá ẹ ló gba ọkọ ẹ. Ọ̀rẹ́ òun ló léwu kó ṣọ́ọ̀bù, ọ̀rẹ́ ẹ̀ kankan ò lé ẹ kó ní ṣọ́ọ̀bù. Ọ̀tá ẹ tí wọ́n ń pè lọ́rẹ̀, òun ló lé ẹ kó ní ṣọ́ọ̀bù. Because wọ́n jókòó wọ́n wò ó. Propaganda wo làwọn lè lò táwọn lè fi bà tiẹ̀ jẹ́. Gbogbo àwọn tó wọ́n ṣe túálè fún kábíyèsí, tó ń ṣe túálè fọ́ba, fún aṣíwájú, kì í ṣe gbogbo ọ̀nà fẹ́ kọ́ aṣíwájú di ọ̀la. Bí kò bá kú tèmi tọ̀la ló wà nísàlẹ̀ ẹkùn wọn, kò bá pẹ́ orí ahọ́n àwọn ọmọ èèyàn ló wà. Kò bá kú tèmi tọ̀la ìsàlẹ̀ ẹkùn wọn ló wà. Mo ṣe ń sọ fún àwọn ọmọ Yorùbá pé ẹ jẹ́ ká ṣera wa ní òṣùṣù ọwọ̀, ká má bára wa jà. Àwọn ọmọ ẹranko yìí, àwọn ọmọ Fúlàní, àwọn ọmọ Kàwọ́ǹgán nìyí, wọ́n ti pọ̀ ní àárín wa tí wọ́n ń sọ èdè wa. And they will use propaganda. When you say Aláàfin àná níjà, wọ́n máa bá yín ṣí ẹ̀, wọ́n máa bá yín kọ̀ tí ẹ̀, wọ́n máa bá yín ṣoríṣiríṣi. Mo ṣe ní ẹ má bú àgbààgbà kan nílẹ̀ Yorùbá. Inú lè bí wa sọ̀rọ̀ kíníkan, but I minimize ẹ̀. Torí àwọn ọmọ ẹrú burúkú yìí, àwọn ọmọ ẹrú kẹrù abilala lẹ́nu yìí, wọ́n ń wò wá. Wọ́n ń gbọ́ ohun tá à ń sọ. Wọ́n ti bí wọn sáàárín wa.
wọ́n ti bí àwọn bàbá wọn sáàrin wa wọn ò dẹ̀ níbi tí wọ́n fẹ́ lọ wọn ò níbi tí wọ́n lè gbé lẹ́yìn kan máa rìn tẹ̀lé màálù káàkiri jọ tí abẹ́ wọn bá le kí wọ́n kí màálù mọ́lẹ̀ ìforo kí wọ́n bá màálù sùn káyé màálù tẹ̀ wọn ò ní làákàyè kankan ju pé kán bá màálù sùn lọ okó tó fi dó màálù tó máa fi dó èèyàn irú ọmọ wo lẹ́nìyẹn máa bí ìṣọmọ màálù ló máa bí. Yorùbá must wake up from our sleep. We should not allow àwọn olórí ibú yìí kí wọ́n jẹ lọ ní ilẹ̀ wa. They are good in propaganda. Àṣírí ni mo sọ fún yín yẹn. Tí wọ́n sọ̀rọ̀ Tinubu sàmì máa níbi àwọn support Tinubu. Nígbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ ọjọ́ kìíní àná, mo ní I cannot trade Tinubu for Atiku. I cannot trade Tinubu for Obi. Neither can I trade Yorùbá nation for Tinubu. I dey trade 60 million Yorùbá people fún Tinubu. Ẹ wo propaganda tí wọ́n gbé jáde nígbà yẹn. Tó máa ń lò òun ni Tinubu náà wá lò fún wọn. Lórí àǹdè ṣe lẹ́gìdè ṣe bàbá lẹ́sìn àwọn ń gbọ̀n apá àwọn ń gbọ̀n ọrùn àwọn ń gbọ̀n. Àtàpá àtọrùn àtẹsẹ̀ Tinubu tó ń gbọ̀n nígbà yẹn òun dà lẹ́nìí. Òun náà ṣe ń pariwo pé Tinubu ò ní lọ sẹ́lẹ̀ kejì torí ìdá ahun náà máa fi ń pa ahun. Àbòsí tí wọ́n mọ̀ ṣe òun ni Tinubu lò fún wọn tó fi win wọlé. Ṣẹ́yà àmọ́ káwọn gan ni tẹ́ ẹ bá gbà kí wọ́n lo Yorùbá against Yorùbá ọmọ Yorùbá ẹ ní láìkí ẹ̀. Tẹ́ ẹ bá fi lè lajú kalẹ̀ kí wọ́n lò yín against ara yín kí wọ́n ní ọ̀ní o ó ṣe kíní kan fọ́láàfin o kéèyàn 1 million máa ṣíà ẹ̀ kínú wọn máa dùn pé òun gbowó. Aláàfin o ó ṣe kíní kan fọ́ ni o kéèyàn 5 million ṣí ẹ̀ kínú wọn máa dùn wọn rò bóyá òun gbowó òun gba owó ilẹ̀ ẹni. Àwọn ọmọ màálù yìí wọn ò níbi tí wọ́n fẹ́ lọ mọ́ wọ́n ti takú sí wa lọ́rùn ọlọ́mọ yẹ ká ṣàlejò gbà ọlọ́mọ yẹ ká ṣàlejò ọ̀ràn gbà àti gbàlejò ọ̀ràn ńlẹ̀ Yorùbá kọ́ lọ́ bá wa dà wọ́n dànù kó bá wa sọ wọ́n di fertilizer fún wa ńlẹ̀ Yorùbá ni àwọn eléré ibú yìí wọ́n ti tátọ́ sí wa lọ́rùn. Yorùbá ni ká ṣera wa ní òṣùṣù ọwọ̀ ká ṣera wa ní ẹyọ kan ẹ̀yin tẹ́ máa ń pàtàn ẹ má pàtàn tó máa balẹ̀ Yorùbá jẹ́ lọ́wọ́lọ́wọ́ yìí. Wọ́n dé wọ́n sọ fún wa wọ́n ní èṣù ní Sátánì báwo ni èṣù ló ṣe ní English name báwo ni èṣù ṣe ní Arabic name ó dá o tó bá pé èṣù ní Sátánì ó yá kí ni Arabic name fún Ọ̀rúnmìlà kí ló dé tí Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ ò ní orúkọ Arabic kí ló dé tí kò ní English name they come they are here to deceive us they are here to do ethnic cleansing wọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá lọ́wọ́ wa ni ẹ má jẹ́ kí propaganda wọn ṣiṣẹ́ at last àmọ́ wípé èṣù wípé òun alágbára ni Minister of Defence ní fún wa nílẹ̀ Yorùbá tẹ̀tí wá rí ọ̀rọ̀ tí wọ́n kọ́kọ́ sọ àwọn wèrè yìí ẹni tó bá ń defend yín ló máa kọjú yín dà èṣù lọ́wọ́ kọ́ kọjú wa dà Minister of Defence tó ń defend wa nílẹ̀ Yorùbá tó pé kò gbọ́ nonsense èṣù tí ò gbọ́ nánà kò gbọ́ anything you do wèrè èṣù páyé dànù ni you do wèrè èṣù ṣí ẹ lè ṣe dànù ni wọ́n lo propaganda fún wa wọ́n ní ká kẹ̀yìn sí àwọn ọmọ Fúlàní wọ́n ti dúró tọ́ sí wa lọ́rùn wọn níbi tó fẹ́ lọ mọ́ o ọmọ Yorùbá àwa ni ká sún ṣòkòtò wa kó le ká dúró nírẹ̀pọ̀ ká dúró gírí ká wò pé kò sí tó fẹ́ ṣẹlẹ̀ àìrìn pé ejò ló máa ń jẹ ọmọ ejò níyà tọ́ka bá síwájú tí sèbé tẹ̀lé tí paramọ́lẹ̀ tó bọ̀ tágbàdo ń wọ́ gúrúgúrú bọ̀ ejò lá ń bọ̀ tí gbogbo àwọn ejò lálálá tí wọ́n kò sí ẹ tó máa mú igi tó máa lẹ́mọ́ ọmọ ejò ṣùgbọ́n tó pé wọ́n wò wípé àwọn lè divide ilẹ̀ Yorùbá wọ́n fi ẹ̀sìn wọ́n fi divide wa wọ́n gba orúkọ wa kúrò lọ́wọ́ wa bẹ̀rẹ̀ sí ní sọ wá ní àbùdù wọ́n gba àṣà àti ìṣe wa fídíò kan mo fẹ́ wo fídíò yẹn àáfàá tí mo sọ wípé Yorùbá level bí ms show mi mo lè mú wá tó máa sọ pé Yorùbá level kò sóògùn lẹ̀ Yorùbá àáfàá yẹn ti ṣe fídíò míì tí wọ́n ti sọ nínú ẹ̀ wípé nílẹ̀ Yorùbá tí èèmọ̀ tó kọ̀ máa bẹ ìjà jẹ́ kó máa lọ ní wípé because ní Áfíríkà àwọn òkè ń kọ́ tapandó wọn òkè ń kọ́ kinní kan òrùka àlùwò náà máa ń lò
bàbá yìí náà ní kò sí oògùn wọ́n ní gbogbo ẹ̀wọ̀n ní Yorùbá level ni òkè ogun káàdù wọn kọ́ ṣé inú Kùránì ló wà. We have heard of many of their forefathers saying they are from Mali làwọn ti wá àwọn bàbá àwọn rìn dọ́yọ̀ ni àwọn bàbá wọn rìn àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá ni wọ́n ń gbé wọn lẹ́nu síta lóye kó máa sọ̀rọ̀ wọ́n kà ní alálẹ̀ Yorùbá lóye kó máa kà ẹ̀dẹ̀ máa kà kú ni ẹ máa filẹ̀ wá sílẹ̀ àbí kẹ́ ẹ fi ọwọ́ síbi tọ́wọ́ ń gbé ìsínà kẹ́ ẹ fi ọwọ́ síbi tọ́wọ́ ń gbé àbí kẹ́ ẹ kórí burúkú yín padà síbi tẹ́ ẹ ti ń bọ̀ ẹ lè wá sórí ilẹ̀ wa kẹ́ máa wá ní wá lára ọkàn yín ò ní balẹ̀ tó bá wà ní ò ní fi yín sílẹ̀ ọmọ Yorùbá we must be able to work together ẹ̀yin OPC reform OPC reham OPC kìíní kan OPC gbogbo OPC pátápátá ẹ lọ ṣera yín lẹ́yọ̀ kan ohun tó ń bọ̀ yìí ò ṣeré CD Christopher Musa tí kìíní ẹ̀hún kí ló ń kọ ẹ̀ bàbá Tinubu tí wọ́n sàkì ṣe mọ̀ pé ọ̀rọ̀ sì wà nílẹ̀ lórí ìyẹn náà gbogbo ọmọ Yorùbá pátápátá kẹ lọ ṣera wa ní òṣùṣù ọwọ̀ OPC Gani Adams OPC reform OPC rebrand OPC whatever you guys are ẹ lọ ṣera yín ní òṣùṣù ọwọ̀ kẹ dúró lẹ́yọ̀ kan Àgbẹ̀kọ̀yà ẹ lọ dúró ní ẹyọ kan Mẹ̀kúnnù Kọ̀yà ẹ lọ dúró ní ẹyọ kan Yorùbá politicians ẹ lọ dúró ní ẹyọ kan ẹ jẹ́ kí ìmọ̀ yín kó ṣe ẹyọ kan. You see why I always respect Seyi Makinde and I will continue to respect him. Not for anything. Not because of anything. For now, I am respecting Seyi Makinde. Ní ìgbà tí wọ́n fẹ́ dìbò election 2023, Seyi Makinde PDP ló wà. Ta ni Seyi Makinde sọ pé òun ṣiṣẹ́ fún? Am I still on live show? Tí má ṣe wà lórí live show, ẹ jẹ́ kí n rí comment yín ní comment section. Ta ni Seyi Makinde sọ pé òun ṣiṣẹ́ fún ní 2023 PDP ní Seyi Makinde wà wọ́n tó invite ẹ̀ lórí tẹlifíṣàn mo like èèyàn bold ó dẹ̀ tún sọ pé Tinubu ọlọ́mọ Yorùbá lòun òun máa support Yorùbá ni he supported Tinubu despite pé wọn kì í ṣe party kan náà kí ló wá ń ṣe ìwọ kí ló ń ṣe èmi kí ló ń ṣe àwọn tájọ́ ọmọ Yorùbá tá máa fi àyè lẹ̀ wọ́n tó gírí ò bá lanu aláǹgbá ò ní wọbẹ̀ gbogbo tí ògiri wa bá ti lanu nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká lọ fi símẹ́ǹtì ká lọ fi dípa kí aláǹgbá kankan máa ráyè kọjá lára ògiri tó bá máa possible gan tá bá fi símẹ́ǹtì dípa gan ká tó wá fi bí ìgò tó máa ní ẹnu ṣọṣọ àbí ìṣó ká tó wá kíbọ̀ aláǹgbá tó bá gbára ògiri ilẹ̀ Yorùbá kíkùn ẹ̀ là sí méjì ni. We must all wake up and protect our land. Gbogbo ẹ̀yin àgbàgbà tẹ́ mú Sunday Igboho tẹ́ mú sọ́wọ́ tẹ́ sọ di ọ̀tá yín. Èyí tẹ́ jẹ́ professor tẹ́ wò pé illiterate ò lè rúùlù yín. Ṣé lè fi ìwé yín, bírò yín, pẹ́ńsù yín, textbook yín, òbí ó máa ṣẹ̀tì yín, ṣé lè gbé wọnú igbó láti kọjú Fúlàní. Kí ló tẹ́ dìde ẹ̀yin professors kẹ́ gbé ọ̀rọ̀ ìwé kẹ́ gbé sẹ́gbẹ̀ẹ́ kan. Kẹ wá mú Sunday Igboho pọ̀tọ̀ Yorùbá ni mí Yorùbá lọmọ yìí kí gbogbo yín wá pawọ́pọ̀ lé Sunday Igboho lórí kẹ wá gbéga kẹ support ẹ̀ wípé aṣíwájú ni Elédùmarè ilẹ̀ Yorùbá ló yàn síwájú Tàòré ò tó Sunday Igboho lọ́jọ́ orí Ọlọ́run lẹ̀ Burkina Faso ló yan Tàòré lé wọn lórí àwọn kan máa gbà àwọn kan ò ní gbà ṣùgbọ́n lè ní nǹkan àwọn ìlú Burkina Faso nínú wọn ń dùn wáì tí ẹ wò pé pòfẹ́sọ̀ yín wẹ́tẹ̀ lọ kà tí Fúlàní bá gba yín ní etí ẹ máa ṣùgbẹ́ gbígbóná ni wáì tí ẹ̀yin tẹ́jẹ́ pòfẹ́sọ̀ tí ẹ gbárùkù ti Sunday Igboho wáì tí ẹ̀yin tẹ́ wò pé ẹ níkàn ẹ lẹ́ẹ̀kàn ẹ lówó lọ́wọ́ ju Sunday Igboho lọ wáì tẹ́ ẹ wò pé yẹ kẹ́ ẹ pawọ́pọ̀ pẹ̀lú Sunday Igboho Ọlọ́run ló yàn síbẹ̀ ẹ jẹ́ ká gbà gbogbo wa àwa 50 à ń lọ sí party àwa 50 yẹn ò lè di steering mú èèyàn kan ló máa jẹ́ driver àwa tó kù máa jókòó sínú mọ́tò ni ọgbọ́n ìmọ̀ òye tẹ́ ẹ ní ẹ̀yin business tycoon ẹ̀yin elite tẹ́ wà ńlẹ̀ Yorùbá wáì tí gbogbo yín pátá tí ẹ kó àwọn ọgbọ́n ìmọ̀ àtòye yín yẹn kí ẹ pọ̀ báyìí kẹ́ fi support Sunday Igboho wáì tẹ́yin tẹ́ jẹ́ àgbààgbà nílẹ̀ Yorùbá
tẹ́ ń bọ̀ tàpẹ́ lóògùn ẹ máa ní kí Sunday Igboho kó ṣe kíní kan tó bá lọ patí kan ẹ bá lọ sí ojú ogun kan ẹ máa ṣe kíní kan àwọn oògùn tẹ́ ẹ níyẹn wá ìtẹ́ ẹ̀ papọ̀ àwọn oògùn yẹn papọ̀ ká wá ṣe lódidi wípé níta bàbá wa àwọn Àgbẹ̀kọ̀yà lóòjọ́ kíní àná tí wọ́n fi sèèvù ilẹ̀ Yorùbá ó yẹ ẹ̀yìn náà kó jáde ẹ jẹ́ ká lò ó ayé ìgbà tá à ń tijú táwọn máa fi lẹ̀kẹ̀ sọ́wọ́ tí wọ́n máa háìdí ẹ̀ ayé yẹn ti kọjá Ifá ti ń gbayé lọ ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ó ti tàn káàkiri kò sí pé èèyàn kan tijú mọ́ kò sí pé èèyàn kan bojú mọ́ ẹ kọ́ àwọn nǹkan tẹ́ bá ní ẹ kó jáde to defend Yorùbá land to save Yorùbá people over 60 million Yorùbá people wọ́n níbi tá a bá gbé ibi tí òòṣà bá ń gbé ni àwọn ọmọ ẹ̀ ń gbé wọ́n ní ẹ má bọ ajé ní Nàìjíríà nílẹ̀ Yorùbá wọ́n gbé ajé lọ sí UK wọ́n kọ́ ilé fún ajé ní UK wọ́n gbé akọ wọ́n gbé abo wọ́n wá kọ́ ilé ńlá fún wọn ní UK wọ́n wá ń bọ́ kì í ṣe pé wọ́n kọ́ sí UK nìkan gbọ́kàn gbé kalẹ̀ wọ́n tún ń bọ́ ni wọ́n láwọn tó ń bọ ajé ní UK ní ọdọọdún wọ́n ní ẹ má ṣòṣà ṣùgbọ́n l'Amẹ́ríkà Lady Liberty ó wà níbẹ̀ tí wọ́n gbé sáàrin odò àwọn èèyàn ń wọ ọkọ̀ ojú omi lọ́wọ́ ni wáì tí gbogbo èèyàn alágbára ilẹ̀ Yorùbá gbogbo tó ní kálukú yín bá ní wáì tẹ́ ẹ̀sán bá ń tẹ́ ẹ̀ yìí tó máa ṣẹbọ yìí tó máa ṣètùtù lórúkọ Sunday Igboho kípa ayé má ká kọ́wọ́ ayé má tẹ́ ipò dìde fún wa nílẹ̀ Yorùbá kó má tara kó má ragó kó má dààmú kó má fòrò kó má fìtínà kó má jẹ̀bi pé òun dìde fún wa nílẹ̀ Yorùbá wáì tí ẹ̀ lóhun tí ó ń jágbára nílẹ̀ Yorùbá wọ́n ti wá ń wọlé Yorùbá tí wọ́n wá ń gbé àwọn èèyàn wọ́n ń gba 5 million 10 million 20 million wọ́n tún gba owó yẹn wọ́n lọ fi ń ra nǹkan ogun míì láti máa fi pa àwọn èèyàn wáì tí ẹ̀yin tẹ́ jẹ́ OPC èmi tí mi ò jẹ́ OPC àti ìwọ tó ń wò mí náà wáì tí gbogbo wa ò pa ọwọ́ pọ̀ wípé àwọn Fúlàní wọ́n mú àwọn ọmọ wọn wọ́n ń gbé wọn ga wọ́n ń dáṣọ sí wọn lọ́rùn wọ́n ń ṣèyàwó fún wọn wọ́n ń kọ́lé fún wọn wọ́n ń ra mọ́tò fún wọn wọ́n ń ṣe oríṣiríṣi fún wọn lẹ́yìn tó bá pààyàn tó máa jiyàn gbé tán wáì tá à ń fẹnu ṣáta Sunday Igboho wáì tá à dìde fún orílẹ̀-èdè Yorùbá wáì tá à support Àdìsá ọmọ Adéyẹmọ wáì tí gbogbo wa à dìde fún freedom ẹ̀ ẹ̀yin bàbá wa lọ́ba lọ́ba ẹ̀yin bàbá wa lóyè lóyè ẹ̀yin bàbá wa tẹ́ jẹ́ ọ̀tànkùlú mo ń fi àsìkò yìí ké pè yín àwọn ọba tẹ́bámọ̀ látẹ́bámọ̀ bá mi dárúkọ wọn sí comment section bàbá wa látòrí Ọọ̀ni Ifẹ̀ bàbá wa Aláàfin Ọ̀yọ́ gbogbo ẹ̀yin lọ́ba lọ́ba bàbá wa Ládọjà wáì tí gbogbo ẹ̀yin ọba yẹn tí ẹ̀ pawọ́ pọ̀ pé àsìkò tó kí Sunday Igboho free àsìkò tó k'Àdìsá ọmọ Adéyẹmọ kó lè lọ ṣe bísínẹ́sì ẹ̀ padà ìjọ wo sì ẹ wo propaganda tí wọ́n gbé jáde wọ́n ní Sunday Igboho gba 50 million àbí 50 billion ni wọ́n pè 50 billion owó kíni ta ló fún Sunday Igboho ní 50 billion àkáǹtì wo ni wọ́n san sí ṣé náírà ni wọ́n fi san ni àbí foreign currency ni wọ́n fi san ta ló san ta ló gbà ta ló sign ní ẹ̀ wọ́n ní Sunday Igboho ti drop Yorùbá nation dókòwò wọ́n ti fún ní 50 billion ẹ wo propaganda just for you láti wo wípé Sunday Igboho tá ń tẹ̀lé náà ló ti lọ gbowó yẹn èmi kọ́ ànákọ́ náà sọ pé Sunday Igboho gbowó yet Sunday Igboho gbowó kò dẹ̀ sí padà sí business ẹ̀ kó máa ṣe propaganda ni if you hear anything negative about any Yorùbá either agitating fún kí orílẹ̀-èdè Yorùbá lè dúró or either ó wà ní front line fún ilẹ̀ Yorùbá consider it as propaganda irú àwọn fídíò yẹn ẹ má share ẹ̀ bàbá Sunday Igboho gbowó yẹn mo rí fídíò yẹn àmọ́ rí post yẹn àwọn yẹn ní Yorùbáwùyí ò sọ̀rọ̀ lórí ẹ̀ kí mo fẹ́ sọ lórí ẹ̀ kí ni mo fẹ́ sọ lórí ẹ̀ àti ó gba 50 billion lọ́wọ́ ta ni ta ló fún ní 50 billion yẹn tó bá yẹ pé wọ́n fún Sunday Igboho ní 50 billion láti drop Yorùbá nation definitely ayé pé gbogbo àwọn politician tó wà ní Nàìjíríà olè ní wọ́n because kó tó lè yọ 50 billion fún èèyàn kan then èló lówó tó wà ńlẹ̀ àbí kíyàn tó lè yan sàká 50 billion naira billion fún èèyàn kan èló gangan lówó tó wà ní Nàìjíríà
why tí wọ́n fi 50 billion yẹn fight insurgency but because they want you kẹ́lẹ̀ bá kẹ̀yìn sí Sunday Igboho. They want you láti máa bú Sunday Igboho. They want you láti máa bá Sunday Igboho jà. Because Sunday Igboho dàbí backbone fún wa nílẹ̀ Yorùbá. Wọ́n fẹ́ kó regret pé òun dìde fún wa nílẹ̀ Yorùbá. Wọ́n fẹ́ káwọn ọmọ Yorùbá ká máa bú ká máa bàjà. At the end of the day, they will say, ṣe bá a sọ fún yín. Wípé Yorùbá ò ṣe é jà fún. Ṣe bá a sọ fún yín. Wípé òmùgèèyàn ló ń jà fún ìran. They don't want anybody to stand up and fight on our behalf. Propaganda ni. They are full of propaganda. Propaganda ló bà ayé àwọn bàbá wọn jẹ́. Ohun tí wọ́n lò fún àwọn bàbá wa nígbà yẹn. Ẹ má jẹ́ kí ikú tó pẹlẹ́dìyẹ kó tó padà peléwúrẹ́ o. Ọmọ Yorùbá, mo wí iná, mo dúró. Àwọn tẹ́yìn náà bá mọ̀ tẹ́fẹ́ fi sí comment section. Ẹ bá wa fi sí comment section. Ẹ má jẹ́ kí ikú tó pa ẹlẹ́dìyẹ kó tó padà pa eléwúrẹ́. Àwọn kìíní wọn ò ní láárí rárá. Ọmọ ẹran ni wọ́n. Yorùbá ni kó dìde. Yorùbá ni kó mọ̀ nǹkan tó ń ṣe. Yorùbá àwa ni ká jẹ́ kí wọ́n mọ̀ wípé àwa ò kí ń ṣe ọmọ ẹran bíi tiwọn. A kì í ṣe òpònú bíi tiwọn. Àwa níran, a níbi tá ti ṣẹ̀ wá. A níbi tá a dé dúró, a níbi tá a sì tún ń lọ. Orílẹ̀-èdè Yorùbá ò ní bàjẹ́ o. Orílẹ̀-èdè Yorùbá ò ní parun. Èmi àti yín, gbogbo àti orílẹ̀-èdè Yorùbá máa bọ́ sí, wọn ò ní fi èmi àti yín ṣe àwátì. Gbogbo ẹnikẹ́ni tó bá wá sí ká má gba òmìnira ní ilẹ̀ Yorùbá. Bí wọ́n fẹ́, bí wọ́n kọ̀, tó bá ní kò ní ṣe ojú àwọn, Elédùmarè jẹ́ kó ṣe ẹ̀yìn wọn.